àwọn agbébọn ṣe ìkọlù sí Benue agbófinró 10 pàdánù ẹ̀mí wọn. nǹkan bíi agbófinró 10 ló ti pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀ sì ti di àwátì lẹ́yìn ìkọlù kan nípínlẹ̀ Benue. ìròyìn ní àwọn afurasí Fúlàní darandaran ló wà nídìí ìkọlù náà. a gbọ́ pé àsìkò tí àwọn agbófinró ọ̀hún ṣe àyẹ̀wò àyíká ni wọ́n kó sí kòtò tí àwọn agbébọn náà dẹ sílẹ̀ dè wọ́n lọ́jọ́ 19 oṣù yìí. gẹ́gẹ́ bí ohun tí alága agbègbè Katsina sí ààlà Shanku Justice sọ, àwọn agbébọn jàǹdùkú Fúlàní darandaran àti àwọn agbébọn míì láti ìpínlẹ̀ Taraba ló pawọ́pọ̀ ṣe ìkọlù náà o. gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, àwọn agbébọn ọ̀hún lo onírúurú ohun ìjà olóró ńlá bíi RPG àtàwọn ohun ìjà míì fún ìkọlù ọ̀hún. fún ọ̀pọ̀ wákàtí ni ìjà náà fi wáyé láàrin ikọ̀ méjèèjì kí ọwọ́ wọn tó tẹ agbófinró kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dansaru tí àwọn míì sì pàdánù ẹ̀mí wọn. ìbọn bá ọ̀kan lára àwọn agbófinró náà lọ́wọ́ nígbà tí ọlọ́pàá kan àti fìjìláńtẹ́ 2 kú lẹ́sẹ̀kẹsẹ̀. ní báyìí àwọn ọmọ ogun ti lọ sí agbègbè náà láti wá òkú àwọn akẹgbẹ́ wọn tó ṣubú lójú ìjà. ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti kàn sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o, ẹ sì kó ojú lọ́nà eré àgbéléwò tó ń bọ̀ lórí ìkànnì yìí lọ́jọ́ 24 oṣù tá a wà nínú rẹ̀ yìí. ẹ kú kalẹ̀. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.